Hello sir, ẹ káalẹ́ sir. ilé olórogún lè tu ẹ̀ka lẹ́hàn. Bẹ́ẹ̀ ni sir. Wọ́n jọ mo fẹ́ kẹ́ là mí lóye ọ̀rọ̀ kan ṣé ni. mọ́mì ló ń bá mi sọ̀rọ̀ àbí dáde? Mọ́mì ni. à ń gbọ́ yín mà. Mọ́mì ni ẹ̀ ń tẹ́ mọ́ ni. Yes, Ó ṣẹlẹ̀ pé ní 1988 ọkọ mi ṣaláìsí. ok. Àwọn ọmọ márùn-ún sílẹ̀ fún mi. kábíyèsí. So àbúrò tó bí tẹ̀lé ọba kan ni wọ́n. Ìyàwó mẹ́ta ni bàbá ọkọ mi ní. Ó wá ṣẹlẹ̀ pé wọ́n bí ẹyọ kọ̀ọ̀kan, ìyá ọkọ mi nìkan ló bí méjì. Àwọn méjèèjì ò dẹ̀ sí ọba yìí ní ìsìn. So ní gbogbo ìgbà tí tá a jọ wà yìí, wọ́n pè pé ilẹ̀ ẹbí kan, pé ilẹ̀ ẹbí wọn ni, pé wọ́n fẹ́ gbà pé ká sẹ́ǹdì àwọn owó kan. Èmi fúnra mi ni mo sẹ́ǹdì owó yẹn. So ní ìsìn àwọn yòókù, àwọn tí wọ́n kù tọ́jọ́ mọ ọba kan wọn, wọ́n wá ń pè mí pé èyí tó tẹ̀lé ọkọ mi gangan ló gọ́fà ilẹ̀ yẹn báyìí ló dúró lórí ilẹ̀ tiwa. Ṣé ó yẹ yín sà? mo ń gbọ́ yín mà. Pé òun ló kọ́ yàrá méjì sí orí ilẹ̀ yẹn. Ó kọ́ yàrá méjì sórí ilẹ̀ yẹn. So yàrá méjì yẹn ó wá sọ fún wọn pé in 5 years time tóun ti kọ́ yàrá méjì yẹn tóun bá ti gba owó orí ẹ̀ tán òun á dá padà fún wa. Ó ń lọ sí nǹkan bíi 25 years ní ìsìn kò dá padà fún wa. Mo fẹ́ kẹ́ ẹ là mí lóye sà. ẹ ṣé mọ́mì. mọ́mì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ̀ 1988 sí àkókò yìí ó jẹ́ 38 years báyìí. ọdún méjìdínlógójì sẹ́yìn àbí? Bẹ́ẹ̀ni sà. lẹ́ni ọlọ́run mú ọkọ yín sọ́dọ̀. Bẹ́ẹ̀ni sà. ẹ̀yin náà tẹ́ ń bá mi sọ̀rọ̀ ń sìn ẹ ti above 70 years àbí? Mo ti 70 ní September ọdún tó kọjá. ọlọ́run ní fi yín lẹ̀ ẹ̀ dẹ̀ bí ọmọ mélòó mà? 5 ni wọ́n sọ. gbogbo wọn ọwọ́ wọn ló máa bò yín èyí náà dẹ̀ ní kánjú kú pẹ̀lú agbára ọlọ́run ní kánjú kú ẹ dàgbà ẹ dògbò pẹ̀lú agbára ọlọ́run. tá a bá sọ̀rọ̀ pa àwọn ọmọ tẹ́ bí ń sìn gbogbo wọn náà ti di bàbá wọn ti di grandpa àbí bẹ́ẹ̀ kọ́ wọn ti di grandma. àwọn kan tí ì di grandpa ni. ẹ ṣe lédè kan sìn àwọn tó jọmọ yín yẹn ìgbésẹ̀ wo náà ń gbé pẹ̀lú ẹ tí torí ẹ tẹ́ ń sọ̀rọ̀ ẹ ń sìn ẹ tó ọmọ bàbá lẹ́ni yẹn jẹ́ sí ọkọ tiyín àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tó jẹ́ àbúrò wọn tó dó sórí ilẹ̀ yẹn ìgbésẹ̀ wo ni àwọn ọmọ yín ìhàwó náà kọ sí kí nọ́mbà yín sọ nípa ọ̀rọ̀ ọ̀lẹ̀ tí wọ́n kọ́ yàrá méjì sí. second born mi ti gbé ìgbésẹ̀ ó ti pé but kò declare àfọ́pá àti kúrò nílẹ̀ Haúsá ó sì ń sọ fún pé ilẹ̀ Haúsá la wà tó yẹ yín báyìí sà. So ó kàn ní àtìgbà yẹn wọn béèrè wa o èmi nìkan ni mò ń dá. ẹ mọ sọ̀rọ̀ nípa yẹn wọn lè jó wọn lè béèrè yín tí wọn náà kí wọn gbọ́. So ó kàn sọ fún pé àwọn sì wà nílẹ̀ Haúsá nǹkan. So mo kàn fẹ́ kẹ́ ìlànà lọ́yọ̀. ẹ mọ tèmi ó sọ fún yín mọ́mì. bẹ́ẹ̀ni sà. mọ́mì ṣé ẹ mọ gbádùn àwọn ọmọ yín lè ní. mo ń gbádùn wọn inú ilé ara mi mu. ìyẹn tẹ́ mọ̀ ni mo máa ń pè dáadáa. ó yé mi mọ́mì ṣé alàgbà tẹ́ ẹ̀ ń sọ ń pa rẹ̀ yìí. ìyáálé ẹ̀gán pè mí níṣe ìrọ̀lẹ́ yìí wọ́n kì í pè mí tẹ́lẹ̀ o. mọ́mì ẹ̀ gbọ́ tèmi àwọn náà mọ̀ gbọ́ prógrámì lálẹ́ ìbáyìí wọ́n á máa gbọ́ ọkọ̀ wọ́n lè máa gbọ́ kejì ìbàdàn náà. èmi ti gbọ́ tiyín èmi gbọ́ tiyín mà. mọ́mì ṣé àwọn ọmọ yín náà ti máa kọ́lé. gbogbo wọn Ọlọ́run ti yà wọ́n lẹ́nu but owó tèmi san gbà yẹn ló ń bọ́dà mi. ṣé oore tí Ọlọ́run ṣe fún yín lẹ́yìn ìgbà tẹ́ sanwó yẹn kò ju owó yẹn lọ mà. ó jùlọ. tẹ́ ẹ bá ti béèrè tán bá ti fún yín wọ́n náà fẹ́ lò kàn fọ́dún 5 ó ti lé ní ọdún ó ti ń lọ sí 30 ọdún báyìí wọn filẹ̀ yẹn lẹ̀ fún yín àbí bẹ́ẹ̀ kọ́ mà. bẹ́ẹ̀ni sà. mọ́mí ẹ filẹ̀ fún wọn ẹ mọ̀jẹ̀ wọn ó bà yín láyọ̀ jẹ́ ìka èèyàn wà nínú ayé Ọlọ́run ò dẹ̀ kí ń ṣíwọ́ ọjà san fún yàn wọ́n rò wípé kẹ́kùn lè bá akẹ́kùn ni tí wọ́n ṣe fún yín yẹn wọn mọ̀ pé Ọlọ́run ló máa ń jẹ́ kí ẹ̀kún kó kún ẹ̀kún bí ò yọ lára tiwọn yóò yọ bí ò yọ lára wọn yóò yọ lára ọmọ wọn ṣé bí Ọlọ́run ni àní kì í ṣíwọ́ ọjà sọ fún yàn ṣe ń wá ìmí ni mọ́mí ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ wọn tún jẹ́ mọ́
ẹ̀yin ni kẹ́ ẹ fira yín lọ́kàn balẹ̀, ẹ máa lọ fún medical check up, ẹ máa sinmi, ẹ wọṣọ tó dáa, ẹ jẹ èso, ẹ yẹ̀ fúnpá yín wò, ẹ ṣe lọ sọ́dọ̀ àwọn ọmọ yín. Ọlọ́run ní wá ẹ̀sán jáde nínú àgọ́ ara yín mà pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ní fi yín lẹ̀, ẹ kú kalẹ̀ mà. ẹ pẹ̀lú ayé ṣe Àmín ṣe mà. mo dúpẹ́. Yes, God ma. bless you. Yes, sir.